àmì mò ń sọ yẹn ẹ dákun torí Ọlọ́run ẹ wo ìdọ̀bálẹ̀ tèmi náà rè ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú o pé mo dọ̀bálẹ̀ fún yín ni ẹ jọ ẹ pé mo tún sẹ́ ọlọ́bàdì kò sí ohun méjì tí mo fi ń sọ̀rọ̀ kò ju pé ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá náà sì ni Tani Ọlọ́run ọmọ Yorùbá náà ni ẹ̀rí nínú àwọn sóò mi mo ti rawọ́ ẹ̀bẹ̀ mo pe gbogbo ọba aládé mo pe gbogbo àwọn lóyè mo lọ́balọ́ba kábíyèsí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ mo pè yí sí di ọ̀rọ̀ yìí kábíyèsí ọba Olúbàdàn mo pè yí sí di ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tí ń bẹ nílẹ̀ Yorùbá ni mo pè sínú ọ̀rọ̀ Tani Ọlọ́run mo pe bàbá wa tó dáńtọ́ tó mojú ìwé ti fún tẹ̀dọ̀ bàbá wa Barrister Falana ẹ kúṣẹ́ ẹ dákun ẹ bọ̀bá jígìrì gbogbo ọmọ Yorùbá ẹ já jígìrì sọ̀rọ̀ Tani Ọlọ́run ẹ já jígìrì sí o tẹ́ni tó dé la rí o àmọ́ tẹ́ni tó ń bọ̀ lọ́la o ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin Ìlọrin gbogbo ẹ̀yin aṣáájú ẹ̀sìn mùsùlùmí gbogbo yín ni mo bẹ̀ sẹ́rí kò sẹ́ni tí ó àṣìṣe ògbóògùn kò sẹ́ni tí ò lè ṣe mistake láyé gbogbo wa là ń sọ̀rọ̀ gbogbo ìdáná ń sọ yìí ó ṣeéṣe ká ti dẹ́ṣẹ̀ láwọn ibì kan ó ṣeéṣe bẹ́ẹ̀ wàdáì bá a ṣe ń sọ pé ká ń bẹ̀bẹ̀ nítorí Tani Ọlọ́run yìí náà ó ṣeéṣe káwọn kó tún máa sọ yín pé ọlọ́rọ̀ wo lélẹ́yìí sọ yìí bẹ́ẹ̀ à ń bẹ̀bẹ̀ ni pé kí Tani Ọlọ́run kó lè gba òmìnira kó lè gba ìtúsílẹ̀ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run gbogbo aṣáájú ẹ̀sìn mùsùlùmí wàláì gbogbo yín pápátá mo bẹ̀ wọ́n ní wọ́n ní oṣù kùrìẹ́n bẹ́ẹ̀ ni wọ́n lọ́ba kùránì ya bẹ́ẹ̀ ni wọ́n ló bọ́ lọ́hun ó bú ànábì sẹ́rí kùránì tó sùn yẹn mo wá fi bẹ̀ yín torí pé mo mọ̀ pé kùránì yẹn òun lẹ gbé lọ́wọ́ àní ó tún mọ̀ sọ òye yín kùránì yẹn tó mo fi bẹ̀ yín nítorí tọ́lọ́hun tànábì wa Muhammad mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni wọ́n ti mú àtúntò ó ṣe òṣè òun náà ti rí láti realize our mistake ṣùgbọ́n dábàá tó wá dúró ta ní náà àgbà àṣẹ ẹ má jẹ́ àtún dẹ́ṣẹ̀ mọ́ ẹ jẹ́ kí Tani Ọlọ́run ẹ bá wa plead ní court ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn ẹ bá wa plead mo kí emir tìlú Ìlọrin ẹ dákun bàbá ẹ bá wa bójú àánú wo Tani Ọlọ́run a bẹ̀yìn lórúkọ Ọlọ́run a fi tóbi Ọlọ́run bẹ̀yìn a fi alukuran bẹ̀yìn a fi anabi Muhammad sallam a fi bẹ̀yìn a fi bo àwọn òjíṣẹ́ Ọlọ́run pátá a fi bẹ̀yìn èmi náà tún dọ̀bálẹ̀ fún yín kẹ́ ẹ lè mọ̀ pé a fẹ́ kí Tani Ọlọ́run kó gba ìtúsílẹ̀ ni torí pé ọ̀sẹ̀ sápá lónìí ni ó lè tó bá lọ sẹ̀sẹ̀ ló là ń kọ́ àmì gbòòsò yẹn ẹ dákun torí Ọlọ́run ẹ wo ìdọ̀bálẹ̀ tèmi náà rè ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú o pé mo dọ̀bálẹ̀ fún yín ni ẹ jọ ẹ fi ọmọkùnrin yìí sílẹ̀ Tani Ọlọ́run ó ti ṣe mistake nìyẹn a sì ti bá wí ẹ jọ torí Ọlọ́run rere ni wọ́n ṣe n ò ní ṣe ká rere ni ó ṣe ni ò ní ṣe bí rere ni wọ́n ṣe n ò ní ṣe ká bíre bá bíbí ipa dédọ̀hún o mo wí mo sọ àbọ̀mí rèé onílé kàlejò mo fàsìkò yìí dágbére pa òfìrè pàdé ogun rọ́jú jẹ́ rọ́jú mo ní sẹ́yìn ọ̀dẹ̀ kó wá wa èmi lọ́mọ tí lè nkẹ́ ọmọ àbẹ̀jọ́yè ọmọ àbẹ̀jọ́sùpọ̀ ọmọ olùkọ́ ajagun ọmọ eré níjòmù èmi lọ́mọ agún lárígẹ́ òde egún tó lọ́wọ́ tí ìfẹ́nu gbẹ́bọ̀ gàgẹ́gẹ́ lẹ́yẹ olùfà èmi lọ́mọ agún òsákẹ́ ọmọ ogún ọkùnrin gbígbá jẹ́ alẹ́ gẹ́gẹ́ lárúurú aníyọ̀ bẹ̀yà lárúurú abò olé bàgẹ̀bàgẹ̀ olúfúnṣọ́ adéjàre lè ní jẹ́ adérójú ọmọ òwúdìran ọmọ aríkéwú sayé eré orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí ni mo orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.